Nígbà míì àwọn kan máa ṣe àdéhùn ìgbéyàwó, kì í ṣe ohun tó dáni láti dá àdéhùn ìgbéyàwó dúró. Tí o bá dá àdéhùn ìgbéyàwó dúró, ohun tí ò ń béèrè ni kí èṣù wọlé nítorí wọ́n ní o lè gbéyàwó ní ọdún mẹ́rin sẹ́yìn, ṣùgbọ́n o mọ ẹni tí o fẹ́ fẹ́. Yóò sì jẹ́ ọdún mẹ́rin, fiyè sí ọdún mẹ́rin tán. Kí ni yóò ṣẹlẹ̀? Tí o lérò wípé àwọn ọmọ ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin lónìí, ọ̀pọ̀ nínú wọn ò ní ìyànjú láti yẹra. Ẹ jẹ́ kí a sọ òtítọ́. Ó ṣẹlẹ̀ wípé wọ́n á máa fi àwòrán ran ara wọn, wọ́n á sì máa pe ìpè aláwòrán. Ìgbà míì ọkùnrin lè ṣe aṣọ rẹ̀, ó ti tó ní eléyìí. Lákòókò náà obìnrin lè wípé mo nífẹ̀ẹ́ àyà rẹ̀, ọkùnrin yóò sì bọ́ ẹ̀wù rẹ̀, yóò sì ṣẹlẹ̀. Kí ni ìdí èyí? Nítorí èṣù wà níbẹ̀. Ta ni a ó sì dá lẹ́bi? Àwọn tí wọ́n kọ̀, tí wọn kò jẹ́ kí ìgbéyàwó wáyé. Nígbà tí wọ́n mọ̀, inú wọn ń dùn níbí, inú wọn ń dùn lọ́hùn. Irọ́. Lẹ́yìn ọdún mẹ́rin o ní láti wáṣẹ́. Mo ti bá ọ̀pọ̀ òbí sọ̀rọ̀, èyí tí ọ̀pọ̀ nínú wọn kò ní iṣẹ́ nígbà tí wọ́n fẹ́ ṣe ìgbéyàwó. Ó pakasọ. Àwọn òbí wa nígbà náà ṣe ìgbéyàwó, wọn kò ní ilé lórí, wọn kò ní iṣẹ́ tó pa owó púpọ̀ wọlé, wọn kò ní iṣẹ́ kan dàbí alára, ṣùgbọ́n Mashallah wọ́n ṣe ìgbéyàwó, inú wọn sì dùn. Wọ́n bí wa, a sì wà dáadáa. Nígbà tí o fẹ́ ṣe ìgbéyàwó, wọ́n ní irọ́, ọkùnrin náà nílò iṣẹ́. Irú àìṣedéédé wo lèyí? A ní láti mọ̀ tí àdéhùn ìgbéyàwó bá ṣẹlẹ̀ tí ó wá bẹ̀rẹ̀ sí ní ọkàn lábúrú, yí padà. Ṣé o gbọ́ nǹkan tí mo sọ? Yí padà. Sọ dànù. Ó rọrùn láti yí padà níbẹ̀rẹ̀ ju kí o dúró ní ìgbà tí o bá ṣe ìgbéyàwó kí o tó wá bímọ. Àwọn ọmọ tí wọn kò mọ nǹkan kan nínú ìdààmú yìí, ẹ̀yin òbí wa, tí àwọn ọmọ bá pè fún àdéhùn ìgbéyàwó, ẹ ṣe àtìlẹ́yìn fún wọn, ẹ bá wọn sọ̀rọ̀. Níbẹ̀rẹ̀ o lè má mọ èdè, o lè fẹ́ dáàbò bo wọn bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n wọn a máa fẹ́ láti má ṣe mọ̀. Ẹ má ṣe wípé mo ná owó púpọ̀, torí wípé o ná owó púpọ̀ láti bẹ̀rẹ̀ yóò já sọnù nígbà tí yóò bá mú kí ó sunkún ẹ̀jẹ̀. Torí bẹ́ẹ̀ kí ẹ ṣe nísìnyí kí Ọlọ́run Subhanahu wa Ta'ala tọ́ wa sọ́nà kó sì ràn wá lọ́wọ́. Jazakumullahu khairan.